nínú ìwé ìròyìn PM ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí o. Àwọn ẹgbẹ́ kan lágbègbè Òkè Ògùn tí wọ́n ń pè fún ìdúródédé àti ìlọsíwájú gbogbo wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń tẹ̀lé àwọn ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n ní kì í ṣe wípé àwọn tẹ̀lé yín láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú yín o, ṣùgbọ́n a fẹ́ kẹ́ẹ̀yàn ọmọ òye ní agbègbè Òkè Ògùn kí ìpín dọ́gbandọ́gba kó lè wáyé. Àwọn ẹgbẹ́ ọmọ bíbí agbègbè Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ké sí àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ka títí ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé lọ́dún 2027. Wọ́n sì jẹ́ kó di mímọ̀ wípé kí wọ́n ó fún àwọn ọmọ agbègbè Òkè Ògùn tó wà nínú ẹgbẹ́ wọn kí wọ́n ó fún wọn láàyè àti àǹfààní láti di gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún. Ọ̀rọ̀ náà ló jáde láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ tí wọ́n jẹ́ ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa, ìyẹn socio-cultural group, èyí tí wọ́n ń wá ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì fẹ́ kí ìpín dọ́gbandọ́gba kó wáyé. Nínú ọ̀rọ̀ náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn kópa níbi ètò kan tó ní ṣe pẹ̀lú ìfọwọ́sowọ́papọ̀ àti ìrètí ọ̀tun tí ẹgbẹ́ òṣèlú APC gbé lọ́wọ́. Àwọn sì ń ké sí yín wípé ẹ wò wá ṣe, ó ti tó láti ọjọ́ yìí wá, ẹ jẹ́ kí ìpín dọ́gbandọ́gba ẹ jẹ́ kó wáyé. Ẹ jẹ́ ká mọ̀ wípé àparò kan ò ga jù kan lọ àfẹ̀yí tó bá gorí ebè, èyí tó gorí ebè tó dàbí wípé ó fẹ́ ga jù kan lọ, ẹ jẹ́ kí èkejì náà kó gorí ebè kájọ wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde láti ẹnu ààrẹ àti alága ẹgbẹ́ ọ̀hún Dáúdà Ọláìfá àti akọ̀wé ẹgbẹ́ ọ̀hún olùṣọ́ àgùntàn Fẹ́fọ̀ Adéwọyìn. Àwọn náà ni wọ́n fi ọ̀rọ̀ náà léde ní ìlú Ìbàdàn. Nínú ọ̀rọ̀ náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé ó ṣe pàtàkì bí irú àsìkò yìí ẹ̀yin ẹgbẹ́ òṣèlú APC kì í ṣe wípé tẹ́ ẹ bá fún àwọn ọmọ agbègbè Òkè Ògùn ní tíkẹ́ẹ̀tì láti díje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC kì í ṣe wípé ẹ fi àkókò yín ṣòfò gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Wọ́n sì ṣàlàyé wípé àwọn ti wà ní ìmúrasílẹ̀ báyìí láti fọwọ́sowọ́papọ̀ pẹ̀lú ẹgbẹ́ yòówù tó bá fún ọmọ agbègbè Òkè Ògùn ní tíkẹ́ẹ̀tì láti díje dupò gómìnà. Nínú ọ̀rọ̀ náà wọ́n sọ wípé kì í ṣe wípé àwọn fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kankan tàbí pé àwọn gbé ẹgbẹ́ òṣèlú kankan lọ́wọ́, ṣùgbọ́n àwọn yóò máa kópa nínú ẹgbẹ́ òṣèlú APC, PDP, ADC, Accord Party àti Labour gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Wọ́n ní nǹkan tí àwọn ń wá náà ni wípé ẹ jẹ́ kí ọmọ agbègbè Òkè Ògùn kó ṣe gómìnà, tí àwọn sì jọ lọ sí ìlú Kìṣí, Ṣakí, Ìṣẹ́yìn àti àwọn àyè míì láti jẹ́ kí wọ́n mọ̀ wípé àwa ń fẹ́ gómìnà lágbègbè Òkè Ògùn. Ìwé ìròyìn PM ló kọ ìròyìn náà jáde, ẹ lọ mú kẹ́ yẹ̀wò níbẹ̀.